Naira Marley ti padà jáde sọ̀rọ̀ lórí ikú Mohbad bí Mohbad ṣe jẹ gbèsè $2,250 ìyẹn $72,000 tó sì gbọdọ̀ san owó náà padà bí kò ṣe tí ì sí ìgbà kankan tó ń fi ọwọ́ lágbára lójú tàbí dúnkokò mọ́ ẹ̀mí rẹ̀ àti bí Mohbad ṣe máa ń fún òun ní òǹkà ilé ìfowópamọ́ ìyá Wùmí pé kí òun sanwó síbẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúmọ̀ olórin tàkasúfè ilẹ̀ wa tó tún jẹ́ ọ̀gá àti olùdásílẹ̀ Malians Music ni Abdulazeez Adesina Fashola tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley ti jáde lẹ́yìn tó kù díẹ̀ kó pé ọdún méjì tí ọmọkùnrin olórin tàkasúfè ilẹ̀ wa ni Ìlérí Olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad jáde láyé lójijì tó sì ṣe àlàyé ohun tó mọ̀ nípa ikú ọ̀dọ́mọdé olórin tí àwọn tiẹ̀ tún máa ń pè ní ìmọ́lẹ̀ náà àti irú àjọṣepọ̀ tó wà láàrin wọn kó tó di pé ó filẹ̀ bora bí aṣọ. Kẹ́ mọ̀ pé ní kété tí Mohbad jáde láyé ni àwọn èèyàn ti ń nàka àbùkù sí ọmọkùnrin olórin yìí báwọn kan ṣe ń bu pé ó pa ọmọkùnrin náà sáyé kó tó di pé ó padà kú làwọn míì ń bu pé ó kọ̀ láti sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ burúkú tó bani nínú jẹ́ yìí àbí kó tiẹ̀ yọjú sí àwọn mọ̀lẹ́bí olóògbé. Àwọn kan tiẹ̀ sọ nígbà náà pé ó yẹ kó jáde láti wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn nítorí àwọn ẹ̀sùn tó lágbára tí Mohbad fi kàn án kó tó di pé ó papòdà. Bẹ́ẹ̀ làwọn kan ní gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara ó yẹ kó ṣàbẹ̀wò sílé àwọn òbí rẹ̀ wọ́n ní ó yẹ kó lè kọrin ní ìrántí rẹ̀ ṣùgbọ́n kò ṣe gbogbo eléyìí. Ṣùgbọ́n ní báyìí o Naira Marley ti jáde báyìí tó sì lo odindi wákàtí méjì láti ṣàlàyé ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Mohbad kó tó di pé ó di ẹni àná. Ọkùnrin yìí ní òun ò mọ ohunkóhun nípa ikú Mohbad bẹ́ẹ̀ ni òun kò fi ọwọ́ agbára jẹ níyà tàbí dúnkokò mọ́ ẹ̀mí rẹ̀ bí àwọn èèyàn ṣe ń sọ kiri. Ó ní òun ò tiẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó jáde láyé bẹ́ẹ̀ lòun sì máa ń fún lówó tó bá tọ́ sí nígbà tó wà lábẹ́ òun. Nínú àlàyé rẹ̀ Naira Marley ní Mohbad jẹ gbèsè $2,250 ìyẹn $72,000 tí òun sì ní ó gbọdọ̀ san ṣùgbọ́n kò san gbogbo gbèsè títí tó fi kú. Nínú àlàyé rẹ̀ Naira Marley ní 30 oṣù kejìlá ọdún 2019 ni mo ṣe ìkéde Mohbad Sino àti C Black gẹ́gẹ́ bí àwọn olórin tó wà lábẹ́ mi lásìkò tá à ń ṣe Malian Feast tá a sì sọ̀rọ̀ lórí bí yóò ṣe gbé àwọn orin rẹ̀ jáde nínú oṣù kìíní ọdún 2020. Ó dà ó sọ fún mi pé ó wu òun láti tètè gbé orin jáde láti lè gba àmì ẹ̀yẹ Headies Award bó tilẹ̀ jẹ́ pé Headies kò padà fún ní àmì ẹ̀yẹ lẹ́yìn tó gbé àwọn orin rẹ̀ jáde nígbà tó wà láyé ó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tó kú tán ni wọ́n tó fún un láàmì ẹ̀yẹ yìí. Eléyìí jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ nítorí mo gbàgbọ́ nínú rẹ̀ àti pé òun náà ní ìtara àti okun láti ṣiṣẹ́. Èmi pẹ̀lú rẹ̀ súnmọ́ ara wa gan ni bẹ́ẹ̀ la sì nífẹ̀ẹ́ ara wa gidigidi. Lọ́jọ́ keje oṣù kẹfà ọdún 2020 ẹnìkan sọ fún mi pé ó mu kinní kan tí wọ́n ń pè ní ice. Èmi ò mọ nǹkan tí wọ́n ń pè ní ice yẹn àfìgbà tí mo wá lọ ṣe ìwádìí lórí nǹkan tí wọ́n ń pè ní ice tí mo tó padà mọ̀ pé oògùn olóró ni wọ́n ń pè bẹ́ẹ̀. Mo sì mọ irú iṣẹ́ burúkú tí oògùn olóró yìí ń ṣe fún àwọn èèyàn tí wọ́n mu nígbà tí mo wà lórílẹ̀‐èdè United Kingdom. Wọ́n á pe Mohbad mo gbà nímọ̀ràn pé kó jáwọ́ nínú rẹ̀ kó má mú mọ́. Ó sì dá mi lóhùn pé nítorí àwọn wàhálà tí òun kojú ni òun ṣe ń mu. Ó sì tún ṣe ìlérí fún mi pé òun máa jáwọ́ nínú rẹ̀ òun kò ní mu mọ́. Bí ò tí ì fi ìgbà kan fi agbára mú Mohbad láti ṣe ohunkóhun rí. Òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jọ ń mu. Ó sì dúpẹ́ lọ́wọ́ mi fún ìmọ̀ràn tí mo fún un nígbà náà. Bẹ́ẹ̀ làjọṣepọ̀ wa tẹ̀síwájú láti máa lọ láìsí wàhálà kankan. Gbogbo ọ̀nà tí mo lè gbà láti rí i pé àjọṣepọ̀ wa dán mọ́rán láìsí ẹ̀tàn tàbí ìrẹ́jẹ nítorí ìfẹ́ tí mo ní sí ni mò ń tọ̀. Bẹ́ẹ̀ ni kò sí ohun tó pamọ́ nínú gbogbo okòwò tá a jọ ṣe. Ìdá 50 nínú 100 ìyẹn ìlàjì gbogbo owó tó pa ló ń mú. Tí ilé-iṣẹ́ mi náà sì máa mú ìdá 50 tó kù. Ìgbà àkọ́kọ́ tí màá sọ eléyìí síta nìyí. Bó tilẹ̀ jẹ́ pé níṣe la máa ń dá owó sí méjì lọ́gbọọgba. Èmi ni mo máa ń san owó gbogbo nǹkan. Nígbà tó di 30 oṣù keje ọdún 2020. Fúnra rẹ̀ ló mú mánéjà wá. Mo wá pe òun àti Túndé papọ̀. Ó ní ìdá 25 nínú owó òun ni òun fẹ́ máa fún Túndé. Mo sì gbà á nímọ̀ràn pé ìdá 10 ni kó máa san fún un. Nígbà tó di ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2020. Ó ránṣẹ́ sí mi pé òun wà nílé ìwòsàn pé ibà ń ṣe òun. Àwọn tí wọ́n ń gbé kiri pé ó máa ń bẹ̀rù láti lọ sí ilé ìwòsàn máa rí i pé irọ́ ni àwọn ń pa. Nígbà tó di ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2020. Mohbad fi òǹkà ilé ìfowópamọ́ ìyẹn àkáǹtì nọ́mbà kan ránṣẹ́ sí mi. Orúkọ tó wà níbẹ̀ ni Adésànyà Justina Ọlájùmọ̀kẹ́. Ó ní àkáǹtì nọ́mbà tuntun tí màá máa sanwó sí nìyẹn. Wọ́n á sọ fún un pé kí ló dé eléyìí kì í ṣe òǹkà ilé ìfowópamọ́ rẹ̀ ṣùgbọ́n mo padà sanwó síbẹ̀. Ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2020. Ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi láti mọ rírì mi àti láti sọ pé òun ti pé ọdún kan lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí olórin lábẹ́ mi. Lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 2020 kan náà ó tún fi òǹkà ilé ìfowópamọ́ Ọlájùmọ̀kẹ́ yìí ránṣẹ́ sí mi tó sì ní àkáǹtì òun ni pé kí n san owó òun síbẹ̀. Lọ́jọ́ 25 oṣù kìíní ọdún 2021 ó tún fi àkáǹtì yìí kan náà ránṣẹ́ sí mi. Ó wá ní àkáǹtì màmá òun ni. Ó sì mọ̀ pé orúkọ yẹn kì í ṣe orúkọ ìyá rẹ̀. Ó mọ̀ pé òǹkà ilé ìfowópamọ́sí màmá Wùmí ni nítorí
nítorí pé mo mọ̀ pé Abọ́sẹ̀dé ni ìyá tiẹ̀ ń jẹ́. Mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀, mo sì pè wá sílé mi láti bá a sọ̀rọ̀. Nígbà tó di ọjọ́ 25 oṣù kejì ọdún 2022 ní àwọn àjọ tó ń gbógun ti lílò àti gbígbógun olóró lórílẹ̀‐èdè wa dáwọ́ iléeṣẹ́ wa ìyẹn Malian House tí wọ́n sì mú Ṣínà àti Ṣùbòmí lọ. Mi ò tiẹ̀ sí nílé lásìkò náà nítorí pé mo lọ sí orílẹ̀‐èdè Sweden, àmọ́ NDLEA mú Mohbad lọ pẹ̀lú wọn lọ́jọ́ náà nítorí pé ó ń bá wọn ṣagídí. Sì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ní kánmọ́nkíá. Bẹ́ẹ̀ ni mo san gbogbo owó ilé ìwòsàn tó ṣe ìtọ́jú Mohbad. Lẹ́yìn èyí ni Mohbad jáde sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan èmi àti àwọn kan pé àwa la wà nídìí ọ̀rọ̀ náà. Lásìkò yìí kan náà ló sọ pé tí òun bá kú àwọn Malians ní kí wọ́n mú. Ó fẹ̀sùn kan ìyàwó rẹ̀ tó sì bú àwọn ìyàwó wa náà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn kò kúrò ní Malian Music o. Ọ̀gbẹ́ni Azeez Fashola tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni Mohbad ò ti fi bẹ́ẹ̀ lò sí Malian House mọ́. Lọ́jọ́ 27 oṣù kẹta ọdún 2022 ọ̀gá àwọn Malians yìí ní Mohbad gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀ tí wọ́n sì ní àrùn ọpọlọ kan ló ń bá a fínra. Ó ní òun ò sí nílé nígbà tí eléyìí náà ṣẹlẹ̀. Ó ní ìgbà tí òun gbọ́ pé ọ̀dọ́mọdé olórin yìí ń wá oògùn apakòkòrò tó lè gbẹ̀mí èèyàn tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí sniper ni òun béèrè lọ́wọ́ rẹ̀ ìdí tó fi ń wá sniper. Bẹ́ẹ̀ ló ń jẹ́ kí àwọn òbí rẹ̀ gbọ́ sí eléyìí. Ó ní ṣùgbọ́n ìbáṣepọ̀ àwọn túbọ̀ rújú sí i lẹ́yìn tí Mohbad wá bá mánéjà rẹ̀ jà ní Malian House lẹ́yìn tó ti mú nǹkan yó tán tó sì tún gba orí ayélujára lọ láti lọ ké gbàjarè pé òun dúnkòkò mọ́ òun nítorí òun fẹ́ kúrò ní Malian Music. Ó ní lọ́jọ́ kejì oṣù kẹwàá ọdún 2022 yìí kan náà ni agbẹjọ́rò Mohbad kọ̀wé sí Malian Music pé òun fẹ́ kúrò níbẹ̀. Ó ní òun sì fi àkọsílẹ̀ gbogbo bí àwọn ṣe ń sanwó ránṣẹ́ sí agbẹjọ́rò náà láti fi hàn pé kò sí májè agbọ́ kankan nínú ohun tí àwọn ń ṣe. Naira Marley ní lẹ́yìn ìgbà náà ni Mohbad lọ gba owó kan tó tó bíi $72,000 ìyẹn $72,000 nínú oṣù kejìlá ọdún 2022. Ó ní owó tí Mohbad gbà yìí kì í ṣe owó rẹ̀. Ìdí nìyí tí òun sì fi gbẹ́sẹ̀ lé owó tó tọ́ sí i lórí àwọn orin rẹ̀ títí tí yóò fi san gbogbo gbèsè tó gbà náà padà. Ó ní lẹ́yìn tí Mohbad gba owó yìí òun kò gbọ́ kankan láti ọ̀dọ̀ rẹ̀ tàbí agbẹjọ́rò rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ làwọn ò fojú rinjú títí tó fi jáde láyé àti pé Amsterdam ni òun wà nígbà tí òun gbọ́ ìròyìn burúkú ikú Mohbad náà. Naira Marley ní ohun tí òun retí ni pé gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀ láti bíi wákàtí 52 sí 16 sígbà tó kú ló yẹ kí wọ́n mú. Bẹ́ẹ̀ ló sọ pẹ̀lú ìdánilójú pé Sam Larry kò lọ́wọ́ nínú ikú Mohbad nítorí pé ó sọ fún òun bẹ́ẹ̀ lòun gbà á gbọ́. Ó lóun kò fìgbà kankan rán ẹnikẹ́ni láti lọ dúnkòkò mọ́ ẹ̀mí olóògbé Mohbad tó ń bu ẹnu àtẹ́ lu bí àwọn ọlọ́pàá ṣe gbé òun tí wọ́n sì tì ó mọ́lé fún odindi oṣù méjì gbáko ní pàǹtí lẹ́yìn ìgbà tí òun padà wá sí Nàìjíríà láti sọ ohun tí òun mọ̀ lórí ọ̀rọ̀ Mohbad. Ó wá sọ pé gbogbo ẹ̀tọ́ tí ọmọkùnrin olórin náà ní lórí àwọn orin rẹ̀ tó kọ ló wà nílẹ̀ láìdè kọ́bọ̀. Sì ní agbẹjọ́rò rẹ̀ tàbí ẹnikẹ́ni tí ẹbí rẹ̀ bá fà kalẹ̀ lè wá gba eléyìí. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọ̀gá àwọn Malians ṣe àlàyé rẹ̀ yìí. Ó sì gbé gbogbo ìtàkùrọ̀sọ rẹ̀ pẹ̀lú Mohbad jáde láti kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ ló ṣe àfihàn gbogbo àwọn àkọsílẹ̀ owó tó ti sọ fún Mohbad kó tó di pé ó jáde láyé. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àlàyé rẹ̀ yìí níṣẹ́ làwọn kan ń takò ọ̀rọ̀ tí ọmọkùnrin olórin náà sọ tí àwọn míì sì ń bu ẹnu àtẹ́ lu Wùmí àti ìyá rẹ̀ lórí pé Mohbad ń gba owó sí àkáǹtì ilé ìfowópamọ́ ìyá rẹ̀. Wọ́n ní eléyìí fi hàn pé ìyá ìyàwó rẹ̀ ló ń ṣe àkóso bó ṣe ń náwó rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí bàbá rẹ̀ sọ nígbà tó jáde láyé. Ìjẹ́ pé ọ̀dọ́mọkùnrin olórin yìí níyà ó ní bàbá bẹ́ẹ̀ ló láwọn mọ̀lẹ́bí. Wọ́n ní ọ̀rọ̀ náà kò jọ ojú lásán rárá ti pé ó ti ṣe pàtàkì báyìí kí ìyá Wùmí jáde síta láti wá sọ bí wọ́n ṣe ná owó Mohbad àti ìdí tí Mohbad fi ń lo òǹkà ilé ìfowópamọ́sí rẹ̀ gbogbo. Ṣùgbọ́n àwọn míì sọ pé kò sí ẹni tó mọ irú ìbáṣepọ̀ tó wà láàrin wọn àti pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá náà ní iṣẹ́ tó ń bá ọmọkùnrin olórin yìí ṣe lásìkò ìgbà náà. Wọ́n ní kò sí ohun tó burú nínú eléyìí tó sì dá lé lórí irú ìbáṣepọ̀ tó wà láàrin òun àti ìyá ìyàwó rẹ̀ yìí. Nítorí ẹlòmíì máa ń tọ́jú owó sọ́wọ́ ará ìta tí ará ilé rẹ̀ kò bá jẹ́ kó gbádùn tàbí tó bá jẹ́ pé wọ́n máa ná owó náà tí kò sì sí ohun tó máa tẹ̀yìn rẹ̀ jáde. Gbọ̀n púpọ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ló ní ohun tó ṣẹlẹ̀ yìí kù díẹ̀ káàtó àti pé ó lè má jẹ́ ojú lásán ló fi ń lo àkáǹtì ìyá ìyàwó rẹ̀. Àwọn nǹkan míì tí àwọn èèyàn sọ̀rọ̀ lórí nípa fídíò tí Naira Marley ṣe yìí ni pé wọ́n ní kí ló dé tó fi dúró di bí ọdún méjì tí ọmọkùnrin náà jáde láyé kó tó wá ṣe àlàyé tó ṣe yìí àti pé kò ṣe ohunkóhun lórí ikú Mohbad bẹ́ẹ̀ ni kò lọ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn. Àwọn míì sì ń fèsì sí eléyìí pé
tó bá gbìyànjú láti ṣe ohunkóhun nígbà náà ṣe làwọn èèyàn máa dẹnu bù tí wọn ò sì ní gba gbogbo ohun tó ní láti ṣe tàbí sọ gbọ́ torí níṣe ni ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí ẹni tí wọn ò fẹ́ láwùjọ tó ń dárin wọn ní kò sẹ́ni tí yóò bá gbé lórí ọ̀rọ̀ pé kò lọ ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí Mohbad wọn ní àtìyá àtìyàwó àti bàbá Mohbad ló nàka sí Naira Marley nígbà tí Mohbad jáde láyé pé irú ojú wo ni wọ́n máa fi wò tó bá lọ láti bá wọn kẹ́dùn bẹ́ẹ̀ làwọn kan bu ẹnu àtẹ́ lu àwọn àkọsílẹ̀ owó tí wọ́n gbé sórí ayélujára láti ṣàfihàn bó ṣe ń sanwó fún Mohbad wọ́n ní ìwé náà jọ gbàrọgùdù nítorí pé déètì rẹ̀ hàn àti pé kò sí ìtí Mohbad bọwọ́ lù nínú wọn bẹ́ẹ̀ ni wọ́n ní kó gbé ẹ̀rí pé Mohbad gba $2,250 yẹn $72,000 ó ní Mohbad gbà jáde kí wọ́n sì lọ yẹ àkáǹtì olóògbé wò láti rí ìdájú pé lóòótọ́ ló gba owó tí wọ́n ń sọ yìí wọ́n ní gbogbo eléyìí ló yẹ kí Naira Marley gbé síta gẹ́gẹ́ bí ẹ̀rí ṣùgbọ́n níṣe lọ̀rọ̀ náà tabara ilé bẹ́ẹ̀ ló tabara oko nítorí níṣe làwọn nǹkan náà ti bẹ̀rẹ̀ sí sọ pé ó jọ pé Mohbad fúnra ara rẹ̀ kì í ṣe èèyàn tó dáa wọ́n ní ọ̀pọ̀ èèyàn tó ń gbè lẹ́yìn rẹ̀ kàn ń lo ojú àánú nítorí pé ó ti kú ni nítorí pé gbogbo ohun tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀ ló mú gbogbo ìmúkùmù àti ìjà dání táwọn kan sì ń fèsì pé ó ṣeé ṣe kó jẹ́ pé níṣe ló ń jà láti gbara rẹ̀ sílẹ̀ lọ́wọ́ gbogbo ọ̀tá tó yí ká lọ́tùn lósì yìí tó sì ṣe ni láàánú pé kò ja àwọn ìjà yìí lájàyè àwọn èèyàn míì ní kò sẹ́ni tó ní Naira Marley ló ṣekú pa Mohbad bí kò sí pé wọ́n ní ó fi ọwọ́ agbára jẹ níyà ó sì ṣe é síba ṣìbò lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ wọn dàrú tán wọ́n ní níṣe ni Naira Marley ń ṣe àwọn nǹkan tó ń ṣe yìí láti wá ojú rere àwọn èèyàn nítorí pé ó fẹ́ gbé orin jáde